tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò mà ní di o, bákan náà ojú tẹ́ sì tún fi rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o, ikú kò ní wá gbéṣẹ́ o. Ǹjẹ́ ẹ ti mọ̀ wípé gbogbo ọmọ Yorùbá pátápátá ti ṣetán láti jà fún òmìnira ilẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ni a ti ṣetán nílé lóko lọ́nà lọ́tùn lósì. Ẹ wò ó, èyí ni mẹ́sẹ̀gì láti ọwọ́ bàbá wa Professor Banji Akintoye sí gbogbo ọba ilẹ̀ Yorùbá, sí gbogbo ọba káàárọ̀ òjíire. Bẹ́ẹ̀ ni o, ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tí bàbá tún ní fún yín. Ṣé ẹ mọ̀ pé Professor Banji Akintoye kò kí ń dédé sọ̀rọ̀ àfi tí Ọlọ́run ò bá rán sí wa, ṣùgbọ́n nísìnyí Ọlọ́run ti rán sí wa, ó ti rán sí gbogbo ọmọ Yorùbá. Ó ti jẹ́ kó yé wa pé gbogbo ọmọ Yorùbá pátápátá, gbogbo àwọn ọmọ Yorùbá ti ṣetán láti dìde fún òmìnira ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni bàbá wa ti sọ̀rọ̀, bàbá Professor Banji ti sọ̀rọ̀. Wọ́n ti jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá, gbogbo wa pátápátá pé ìròyìn ti tó àwọn létí, ìròyìn ńlá kan tó àwọn létí tó jẹ́ pé ìròyìn yẹn gba kéèyàn máa fura. Nítorí wọ́n ní àwọn Fulani wípé wọ́n tún ti sọ pé àgbò tó tàdí mẹ́yìn agbára ló ń lọ mú wá. Ní tó túmọ̀ sí pé àwọn Fulani tún ti ń gbìmọ̀ àti tún wọnú Yorùbá lẹ́ẹ̀kejì. Èyí tó túmọ̀ sí pé wọ́n tún ti ń plan láti tún ṣọṣẹ́ fún gbogbo ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá. Kódà débi pé wọ́n sọ pé táwọn bá máa wá lọ́tẹ̀ yìí wípé ó tún máa lágbára ju tàtẹ̀yìnwá lọ. Fulani tẹ́ ẹ bá wá ẹ̀ ní pé o, nítorí àwa gan ti ṣe tán, àwa gan ti gbáradì láti kojú yín. Ohun tó bá gbà la máa fi fún lọ́tẹ̀ yìí, nítorí a ò tún lè lajú wa sílẹ̀. Kẹ́ ẹ máa pa wá nípakúpa, kẹ́ ẹ máa pa wá nípa fọ́náfọ́ṣun. A lè lajú wa sílẹ̀ kẹ́ ẹ máa tẹ̀ wá gàràgàrà lórí ilẹ̀ wa. Èyí ló fi jẹ́ pé gbogbo ọmọ Yorùbá nílé lóko gan ti rẹ́dì, a ti dira, a ti gbáradì láti kojú wọn lábẹ́ bó ti wù kó rí, no matter it may be. A ò fẹ́ mọ̀, a ti rẹ́dì fún wọn, nítorí wípé àwa náà mọ̀ pé wọn ò ní wọn kún, àwa náà ò ní gbà láàbọ̀ fún wọn, a ò ní gbà láàbọ̀. Ṣùgbọ́n ó tún wá ní klọ́ọ̀sì inú o. Wọ́n ní ṣẹ́rí wíwá táwọn fẹ́ wá lọ́tẹ̀ yìí, ní ìwà táwọn ń bọ̀ lọ́tẹ̀ yìí, àwọn máa wá in a big time ní, tó dẹ̀ jẹ́ wípé àwọn kábíyèsí làwọn ní bí mission fún. Wọ́n láwọn lọ́balọ́ba làwọn ní aim àti target fún. Ṣé ẹ ti rí báwọn wèrè làwọn aráabí? Wọ́n tún fẹ́ plan láti gbé ọba. Wọ́n fẹ́ plan, wọ́n sọ pé àwọn kábíyèsí yẹn àwọn máa wọnú ààfin, àwọn máa ṣọṣẹ́ gidi fún wọn, gidigidi ní. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti rí? Ṣé gbàtẹ́jẹ́ bọ́sẹ̀ ti wọlé gọ́vnà, ti wọ gọ́vnà? Wọ́n ti wọ gọ́vnà house. So kí ló dẹ̀ tún kù? Wọ́n ti wá retí pé ọ̀dọ̀ àwọn ti wá ń fẹ́ àtẹ̀jíṣẹ́ sílẹ̀ pé ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba làwọn ń lọ lọ́tẹ̀ yìí, ọ̀dọ̀ àwọn kábíyèsí ni àwọn ń lọ lọ́tẹ̀ yìí. Àwa náà ní kẹ́ máa wà. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti ṣe irú ẹ̀ tó ti wọ ààfin? Ṣé ẹ mọ̀ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n wọnú ààfin ọba kan ni, tí wọ́n pa á lóṣù bíi mélòó láìpẹ́ sẹ́yìn tí wọ́n pa á. Ara òṣì yẹn ló tún gbìyànjú àti fẹ́ dá lọ́tẹ̀ yìí, ara òṣì yẹn ni wọ́n tún gbìyànjú àti fẹ́ dá, ṣùgbọ́n tó bá wá wọn ò ní pé lọ, nítorí àwa gan ti ṣetán pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ ni a ti ṣetán láti fèsì wọn lábẹ́ bó ti wù kó rí, no matter it may be. Ẹ wo, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation ló lè ṣe o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀, ẹ jẹ́ ká sowọ́pọ̀ láti lè tákù ìwà wèrè àwọn Fulani yìí, láti lè tákù wọn, láti lè ti ọwọ́ ìbàjẹ́ wọn bọlẹ̀. Nítorí bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ṣetán láti dúró,
wọn ò ṣetán láti sinmi, àwa náà ò ní ṣetán láti dẹ́kun ìwà wèrè ọwọ́ wọn. Ṣé mọ̀ pé ńgbà tí wọ́n wọnú ààfin ọba kan tán jí gbé tí wọ́n sì pa á, wọ́n ti wá ń plan débi pé wọ́n ní tí àwọn kábíyèsí gan bá travel, wọ́n á máa jí wọn gbé ni, tó bá dẹ̀ ṣe ń jí wọn gbé báyìí wọ́n á ambush wọn, wọ́n á dẹ̀ pa wọ́n. Ṣé rí ìwà wèrè tí wọ́n tún plan? Ṣé rí ìwà wèrè tán? Tí ẹ ò bá dẹ̀ gbàgbé ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ náà lẹ́kìtì náà rí, ìṣẹ̀lẹ̀ lẹ́kìtì náà rí tó jẹ́ pé ọba mẹ́ta ni wọ́n dáná dè tí wọ́n jí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán jí wọn gbé. Mọ́ ìgbà tó máa ṣe wọ́n pa ọba méjì, ẹyọ kan tó kù orí ẹ̀ ló kó o yọ. Irú àrà rẹ lọ́tùrò báwọn máa tún rí dá lọ́tẹ̀ yìí, kò lè work láéláéláéláé, kò lè work torí àwa gan ò ní gbà fún wọn. Lábẹ́ bó ti wù kórí, a ò ní gbà fún wọn. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n nǹkan táwọn èèyàn sọ. Lórúkọ Jésù ayérayé kò ní fún wọn ṣe o. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ló máa dojú ìjà kọ wọn, bẹ́ẹ̀ ni ló máa dojú wọn bolẹ̀ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni bàbá mi Professor Banji Akintoye, I'm always proud of you sir. Bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ máa pẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ni a ó máa bá, àwa náà la ó máa wá, nítorí pé àjíǹde ara á dẹ̀ máa jẹ́ titi yín o. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ àṣà ilẹ̀ Yorùbá wa kò ní parun. Ẹ̀yin yìí náà dẹ̀lẹ́ máa bá wa na fúláàgì Yorùbá nation tí à ń dìde fún yín. Bàbá Professor Banji Akintoye, Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí àwọn ọba náà kí wọ́n farabalẹ̀, kí wọ́n gbọ́, kí wọ́n náà tiẹ̀ feel pain tí àwọn ará ìlú náà ń face, kó lè mọ̀ pé igbe tẹ̀ ń ké láti fi help everybody ni. Bẹ́ẹ̀ ni o, gbogbo èrò Fúlàní lórí àwa Yorùbá máa já sí asán ni láṣẹ Èdùmàrè. Àmì o, alálẹ̀ ilẹ̀ Yorùbá ló máa dojú wọn bolẹ̀. Àmì yá rọ́bì, àmì o, àmì o, àmì o. Yorùbá nation la fẹ́, no retreat, no surrender. Bàbá wa Professor Banji Akintoye, Ọlọ́run á fún yín lókun àti agbára o. Bàbá alágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa. Òmìnira Yorùbá máa ṣojú yín, kò ní ṣe lẹ́yìn yín. Láṣẹ Èdùà, Yorùbá nation no going back, enough is enough. Ẹ wọ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yí àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. La fi ń sọ pé àgbẹ̀ ò mà ní roko títí kó gbàgbé lè, bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation. Ó dàbọ̀.